àtàlọ́ lọ́run ṣùgbọ́n nígbà tí wọ́n máa fi agbára káàmpù ẹ̀ tẹ́ bá wo omi yẹn tó bá di nítorí pé àràbà ń bọ̀ tẹ́lẹ̀ bàbá tí ń bọ̀ bẹ́ẹ̀ yẹn ó ti bo ìpele 9 sísàlẹ̀ á kù 9 tọ́ọ̀nì bá máa wá ní next month tó máa bo gbogbo ẹ̀ tán ni wọn kì í rí ojú ẹ̀ bẹ́ẹ̀ tó bá di ẹ̀yìn kínní níbi tó dẹ̀ ní agbára tá a bá fẹ́ send ẹ̀ tá a bá yà fóònù máa ń bàjẹ́ ni. Yèyé wa jẹ́ àmì tí a lè fi wé ohun gbogbo ní ìmọ̀ ọmọdé tèmi àti nígbà tí mo fẹ́ gba Ọ̀ṣun yìí torí wọ́n tú iṣu kan àwọn ẹlòmíì máa ń sọ pé báwo ló ṣe jẹ́ pọ́mọ kékeré iná lò wọ́n tú iṣu kan ló fi kàn mí o nígbà tí bàbá wa dé wọ́n ní kán wá tí wọ́n sọ wípé Ọ̀ṣun tó ṣẹ̀dálẹ̀ gbogbo ilẹ̀ pátápátá ó jẹ́ Ọ̀ṣun tá a wà yìí tó jẹ́ pé tí gbogbo òrìṣà pátápátá bá máa sọ̀táyé wọ́n gbọ́dọ̀ sọ pẹ̀lú Ọ̀ṣun yìí ni ìgbà tí bàbá wa Bàtálá máa rọ̀ wá Ọ̀ṣun yìí ló rọ̀ bá ìgbà tí Oòduà máa rọ̀ wá Ọ̀ṣun yìí ló rọ̀ bá ìgbà tí Ọ̀rànfẹ̀ náà rọ̀ wá Ọ̀ṣun yìí náà ló rọ̀ bá ìgbà tí Olórogbo náà rọ̀ Ọ̀ṣun yìí náà ló rọ̀ bá ní gbogbo Ilé-Ifẹ̀ Ọ̀ṣun yìí nìkan ni wọ́n máa ń pọn bẹ́ẹ̀ tí àwọn bàbá títí wá jẹ́ alágbára wọ́n jẹ́ àwọn ọmọlé lámì ṣùgbọ́n wọ́n ní agbára gan wọ́n ní agbára tó yẹ pé kò sí nǹkan tán bá fẹ́ ṣe tán ní ṣe wọ́n dẹ̀ jẹ́ ọdẹ nígbà tí ogun kọ́kọ́ wọ ìlú pa àwọn ni wọ́n fi lọ dí ẹ̀yìn ogun ibẹ̀ ni wọ́n máa ń pè ní ẹ̀yìn ìdí ẹ mọ̀ ó dẹ̀ jẹ́ jagunjagun tó dẹ̀ máa ń kẹ́rù tó dẹ̀ fẹ́yàwó tó bímọ tó pọ̀ òun ló wá ń bèbà pé òun lágbára kò sí kan tóun bá fẹ́ ṣe tóun ò ní ṣe òun máa ṣe nǹkan tí ò ṣẹlẹ̀ rí pé láti odidi ibi táwọn lọ ní odi ìlú táwọn wá ń pọnmi ní bèbà táwọn ń lò ló wá tọrọ àṣẹ omi yìí pé òun fẹ́ kómi máa bá òun lọ sí ibi tóun ti lọ fi ẹ̀yìn lọ jí odi ó wá fi akọ ta ha ní ẹsẹ̀ ó wá wò pé òun béèrè omi ó fóun ní òkúta kí lòun fẹ́ fi eléyìí ṣe ó ṣàmú dání títí di bí mo ṣe ń sọ̀rọ̀ kò kí ń ṣe ọ̀rọ̀ wípé ọ̀rọ̀ ìtàn tá a dé bá nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ni nílé bàbá tó bí mi lọ́mọ wọn lè gbẹ́ ilẹ̀ yẹn wọ́n máa já sí ìlú mi ni kò lè kàn mí ó wá mú òkúta yẹn dání pé kí lòun máa fi lè ṣe ó ku ẹsẹ̀ bàtà bíi 10 kó délé kí lòun máa fi ó kàn sọ́lẹ̀ ni bó ṣe mú padà pé òun ló dùn yìí tó máa ka ẹsẹ̀ bàtà 3 bá wọn kàn pé ni pé ó dẹ̀ jẹ́ alágbára tó yẹ pé kò sẹ́ni tó lè kojú ẹ̀ pé ibi tẹ́ ti gbé dúró tẹ́ ti gbé jù nǹkan lẹ̀ omi mà ti ṣẹyọ ń bẹ̀ o ni wọ́n máa ń pè ní àbòtó kí gbogbo ọ̀ni tó bá fẹ́ jẹ kó tó ṣú yèyé mòlú àbòtó ló máa kọ́kọ́ dé ibẹ̀ lómi ti kọ́kọ́ ṣẹlẹ̀ wù padà lẹ́yìn bíbà nítorí pé kò délé níbi tó tọrọ ẹ̀ sí kó tó di pé ó ṣe títí di àárọ̀ yìí báyìí a kì í gbèjò lágbolé wa o a dẹ̀ ní omi ń bẹ̀ ọmọ kan ṣoṣo tó dìde ní bó ṣe lówó tó padà fẹ̀mí ẹ̀kìn ni tó fẹ́ ṣe tap water síbẹ̀ tó lọ mú omi láti agbolé mi wá síbẹ̀ ó fẹ̀mí ẹ̀kìn dàárọ̀ yìí nígbà tó yá ó já arìnrìn àjò olórìn dé Ìgèdè nígbà tó dé Ìgèdè ó ti kẹ́rù ó dẹ̀ máa ń fẹ́ ìyàwó lọ́nà ìyàwó tó bá jẹ́ àyò ló máa ń mú dání rìnrìn àjò mọ́ ì tó bá máa fẹ́ ló yọ ọta yẹn jáde ní àpò ló sọ̀rọ̀ sí ní o mọ̀ pé ìlú bí tóun dé wọn kì í pọ̀fọ̀ níbẹ̀ tó jẹ́ Ìgèdè tí wọ́n ń pè ìlú yẹn kò kí ń ṣe orúkọ ìlú yẹn gangan ní Ìgèdè o wọn kì í pọ̀fọ̀ níbẹ̀ Ìgèdè làwa máa ń pe ọ̀fọ̀ ní ẹ̀yìn ọ̀dọ̀ wa níbẹ̀ nígbà tí kò sí nǹkan tí ọmọ àti ìyàwó máa jẹ tọ́mọ ti fẹ́ máa kú mọ́ lọ́wọ́ ló pe àásán sínú òkúta yẹn ló lẹ̀ mọ́lẹ̀ òkúta yẹn ló ń sáré bọ̀ ló ń lọ ní pé tó pé ó fi agbára pè ní ibẹ̀ ni òun ló di Ọ̀ṣun Ògèdè di èní òun ló dẹ̀ káàkiri gbogbo ayé òun ló gbòṣogbo òun ló gbẹ́ everywhere ibi tó padà wá fi orí sọ náà lórí láti ọdún yẹn ni omi yẹn ti máa ń fi ìyà jẹ gbogbo òrìṣà pátápátá nígbà tí bàbá wa wá dé tí wọ́n ní Ọ̀ṣun tó jẹ́ Ọ̀ṣun gbà wáṣẹ̀ wípé àwọn fẹ́ túnṣe wọ́n lọ gbé èèyàn láti Ìgèdè gangan wá pé kó wá máa ṣe omi yàn jáde nígbà tó tún wá tẹ̀síwájú nínú ìwádìí wípé kí làwọn lè ṣe tí omi ìyá fi padà sífẹ̀ wọ́n ní àfi tó bá rí ìran
tó ta omi yẹn ló lè mú padà. Ní ìran yẹn nínú agboolé òdí làwọn èmi lọ́mọ òdí là ń bẹ̀ ní kò sí òdí ń regbé ìyáya rẹ̀ ń fọ́ kòkó nù. Kì í ṣògbóni náà lè wa àwa làwa gbé ẹ̀dán wọ ìlú tó fi di mọ̀lẹ́ tó wáyé bọ̀. Nítorí pé àtobìnrin àtọkùnrin wọ́n jẹ́ akíkanjú. Ìyá tí wá ní ìjà tí wọ́n fẹ́ fún Ládìn tó jẹ́ alágbẹ̀dẹ ọ̀run, òun ló dẹ̀ bí Ògún kan ṣoṣo sílé ayé. Nílé tiwa agbára yẹn máa ń gùn wọ́n gan. Òun ló fi wá kan èmi ní ìran yẹn ọkùnrin náà máa ń bí wọn, àkọ́bí náà dẹ̀ máa ń wáyé. Èmi nìkan mo wáyé náà lóbìnrin. Tí tó fi kàn mí ọkùnrin ni gbogbo wọn ní ìran yẹn máa ń bí. Ọkùnrin náà máa ń bí. Èmi nìkan ni mo wáyé ní obìnrin. Obìnrin tí mo dẹ̀ wáyé náà wọ́n yọ mí kò láàrin ọmọ. Torí pé láti kékeré ni ìrìn àjò mi ò ti bá rìn àjò wọn. Ṣùgbọ́n ní ìgbà tí mo jẹ́ ẹnìkan tó jẹ́ wípé tí wọ́n bá sọ wípé nǹkan yìí máa ń pa èèyàn, màá fẹ́ wo nǹkan tó ń pa èèyàn yẹn. Nígbà tí mo máa dé, ọ̀rọ̀ òrìṣà ó dàbí ẹ̀mí tá à ń mí, ó dàbí nǹkan tá a máa ṣe tá a mọ̀ nǹkan tá a máa ṣe tó máa kàn. A kàn ń gbìyànjú ni tí a bá fẹ́ sọ̀rọ̀ nígbà míì a lè mọ nǹkan tó máa jáde náà lẹ́nu wa. Tá a bá ní a fẹ́ sọ̀rọ̀ gbà báyìí, Elédùmarè á dẹ̀ tún mú wa padà báyìí torí pé a mọ̀ nǹkan tá a máa padà ṣe lé. Nígbà tí mo máa dé ní Tẹ́ḿpù Ọbàtálá ni wọ́n ti kọ́kọ́ ṣe iṣẹ́ yẹn, wọ́n ń ṣe òru 7 ọ̀sán 7. Mo láyọ̀ láti sọ wípé ọmọ tó ru ètùtù yẹn kò kú òṣùgbọ́n kò jára ayé kò dérò ọ̀run mọ́, ó dẹ̀ jó lóṣà. Nígbà tó máa di ọjọ́ kẹta ni mo dé sífẹ̀, orí ni mo fi rìn dé fẹ́ bẹ́sẹ̀ ni mi mọ̀, mo tún sá padà. Ṣùgbọ́n nígbà tí ìpè yẹn máa dún, mi ti pàṣẹ ẹnìkankan wọ ọ̀dọ̀ bàbá o, mo ti pàṣẹ Elédùmarè àti pàṣẹ Ọ̀ṣun wọbẹ̀. Ṣùgbọ́n mo tún lè sọ pé mo tún ti pàṣẹ èèyàn wọbẹ̀. Pé torí tí nǹkan tí ìpè bá máa dún tí Ọ̀ṣun bá máa ṣe nǹkan, nígbà tí wọ́n dẹ̀ ń ṣe ọdún yìí ní àkọ́kọ́ mo wá. Táìmù yẹn ni wọ́n ń bọ ọba, mo lọ sí Ọ̀yọ́. Nítorí ibi tí wọ́n bá ti ń ṣe Ọ̀ṣun mo máa ń láìkí ẹ̀ gan, mo lọ sí ọba. Ọjọ́ yẹn náà ni mo dé padà sífẹ̀. Nígbà tí mo dé náà sọ pé wọ́n ń ṣe ọdún Ọ̀ṣun níbì kan, mo dẹ̀ wá. Ṣùgbọ́n ní àṣẹ bàbá wa àná ni èmi ti máa ń ṣe ọdún Ọ̀ṣun. Ní abúlé bàbá mi tó jẹ́ omi yẹn a máa ń pè ní omi àwò, oníyàwó ọ̀wẹ́nà. Torí yẹ tó yẹ pé láti kékeré ni èmi ti ń ṣe òòṣà, bẹ́ẹ̀ máa ń lọ church, mi kì í parọ́. Bẹ́ẹ̀ nígbà yẹn máa ń lọ, bẹ́ẹ̀ tí nǹkan kan tó máa sọ ní church ni pé ẹ̀mí ara mi ò kì í ṣe ẹ̀mí Ọlọ́run. Pé kìí sí ẹ̀mí títí àwọn. Pé ẹ̀mí Ọlọ́run làwọn ń pe tiwọn, ṣùgbọ́n èmi mọ̀ pé ẹ̀mí Ọlọ́run ló wà lára ti tèmi. Wọ́n ní ẹ̀mí ò papọ̀ mọ́ ẹ̀mí ti tàwọn. Bẹ́ẹ̀ tí kankan tí mo mọ̀ ni pé nígbà tí mo dé Agelu ní ìrọ̀dún yẹn, wọ́n sọ fún mi ní Agelu wípé kí n má gbàwẹ̀ mọ́. Wípé ìrì táwọn rí mi pé ìrì ẹni ọba ni. Wípé kí n kàn jẹun, kí n ṣeré, kí n lọ. Ìgbà yẹn a máa ń rọ mi agbára ní ibẹ̀. Omi yẹn èmi mú tán mo sọ kẹ́gì nù. Bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ọjọ́ yẹn ni mo mọ̀ wípé olómi lódò gba ọwọ́ mi ṣiṣẹ́ àrà àti iṣẹ́ ìyanu. Ṣẹlẹ̀ kan wá mú aláboyún kan wá. Ó wá ń wá omi yẹn bá wò pé sómi lẹ ẹ̀ṣẹ̀ ń sọ ń bá gbé fún un. Ló bá fẹ́ gbà máa tó bá gbà lọ́wọ́ mi kò ní í ṣiṣẹ́ o. Jẹ́ kí n gbé fúnra mi. Nígbà tí mo fi máa sọ̀kalẹ̀ ẹni yẹn bímọ sí òkè Agelu. Ọjọ́ yẹn a ṣàjọyọ̀ ń bẹ́ẹ̀, a ṣe kinní kan tó mú jọmọ tó burú gan ní kékeré. Tí òòṣà yẹn dẹ̀ máa ń gbé mi nínú àti kọlù èèyàn pé mo tiẹ̀ fẹ́ mọ irú nǹkan tí ó wà lára mi. Ṣùgbọ́n nígbà tí mo dé padà sí ìlú bàbá tó bí mi náà lọ́mọ, tí mo wá jókòó ti irúnmọlẹ̀ yìí, àwọn bàbá mi tó jókòó yìí mọ̀ mí dáadáa. Mo jẹ́ ẹ̀dá kan tó jẹ́ wípé mo bá irúnmọlẹ̀ rìn, pé tí èèyàn bá sọ pé kí n jókòó tì nǹkan, mo fẹ́ mọ nǹkan tí mo jókòó tì. Mo máa ń lọ sí etí omi kan, omi yẹn ẹni tí ò bá dáńtọ́ kò lè dúró wákàtí kan náà bẹ̀ tí ò bá dáńtọ́ dáadáa. Ó burú.
tó bá ṣe ń kó èrè jáde ló máa kó mọ́nàmọ́ná bọ́ síta mo dẹ̀ lo 3 days mo dẹ̀ fi òjò ọjọ́ mẹ́ta yẹn pa mí kò dà wípé nǹkan tó ń dí Ọ̀ṣun gangan àní mo fẹ́ rí sójú báyìí kí n tó lè gba nǹkan yìí wípé tòótọ́ ni nǹkan yìí wà mo fẹ́ mọ nǹkan tí mo fẹ́ gbà ìgbà yẹn mo jẹ́ ẹlẹ́gùn ní Temple Ọbàtálá mo dẹ̀ jẹ́ alásọtẹ́lẹ̀ mo rí ọjọ́ èlé mi ti máa ń sọ fún àwọn èèyàn wípé iye tá a jókòó tì ó ní omi ara wa ó náà ní ẹ̀jẹ̀ ara wa ó ní ẹ̀mí tá a fi ń mí tá a bá ń sọ wípé à ń rí ẹ̀mí Ọlọ́run kò sí ẹ̀mí Ọlọ́run kan náà níbì kan ju nǹkan tá a jókòó tì tá a bá ń sọ wípé a ní ẹ̀bùn kò sí ẹ̀bùn kankan tá a ní ju Ọ̀ṣun tá a gbé dání lọ Ọ̀ṣun ní agbára débi wípé tí wọ́n bá bí ọmọ tí yèyé mi ò bá tí ì kan lára kò sí ẹ̀mí lára ọmọ yẹn kò sí irú gbìyànjú tí wọ́n lè ṣe tí wọ́n bá tí ì fi omi wọ́n ọmọ yẹn ẹ̀mí ò tí ì dárẹ̀ tí òkú bá dẹ̀ kú kò sí irú mímọ̀ tó lè sọ wípé òun ní tí kò omi yóò bá tó tí ì kan lára padà ẹ̀mí yẹn ò tí ì lọ síbi tó máa lọ ó wá jẹ́ kí n mọ̀ bí yèyé yẹn ṣe ní agbára tó ní ìrọ̀dún tí mo gbà yẹn àwọn bàbá mi mọ̀ mí dáadáa ó ṣẹ̀ṣẹ̀ fi mí lẹ̀ pé kí n jọ èèyàn ni mi kì í báyàn ṣe papọ̀ gbogbo nǹkan mi máa ń dá yàtọ̀ ni àsìkò téèyàn bá ń jó ló máa ń hun èmi kémi sunkún àsìkò téèyàn bá ń sunkún ló máa ń hùn mí kí n sùn gbogbo nǹkan mi máa ń dá yàtọ̀ ni ìmúra mi máa ń dá yàtọ̀ ìṣesí mi ọ̀rọ̀ ẹnu mi gan máa ń dá yàtọ̀ tẹ́ bá ń jẹ oúnjẹ gidi báyìí mo lè sọ pé nǹkan ọ̀tọ̀ ni mo fẹ́ jẹ nǹkan tí yèyé bá ti rán mi òun ni mo máa ń ṣe Ọ̀ṣun jẹ́ ẹ̀bùn tó dá ó dẹ̀ jẹ́ abiyamọ a kàn ń pè Ọ̀ṣun pé yèyé wa ní nǹkan tí a kò rí tó jẹ́ ẹ̀mí tó produce wa ní bóyá ọkùnrin ní bóyá obìnrin ní àmọ́ a kàn ṣàfún ní símbọ̀ tá a rí ni Ọ̀ṣun ò ní símbọ̀ tá a fi ń dààmú torí mọ̀nàmọ́ná tó bá òkè àti ilẹ̀ dọ́gba ni mo rí kò kí ń ṣe wípé ọ̀rọ̀ wípé òun náà fẹ́ lórúkọ mo rí dáadáa ẹlẹ́kejì tí mo máa rí pépà gbé ni wọ́n ní iná ń jáde ní inú kànga bàbá Onírìṣà pè mí pé kí ni mo fẹ́ tí mi ní lọ síbẹ̀ mọ́ torí nǹkan tí mo bá fẹ́ jókòó tì nígbà tí mo kọ́ fẹ́ jókòó tì Ọbàtálá mo rí Ọbàtálá plain báyìí wọ́n mọ̀ pé mo rí mo sọ bí tó jókòó sí mo sọ bó ṣe rí bàbá lélẹ́sùn ní àwọn tó bí sínú ìdílé yẹn gan káwọn tó rí ó ní ọdún táwọn lò náà bẹ̀ kí n tó gbà mo rí báyìí àjọ jókòó àjọ sọ̀rọ̀ nǹkan tí mo bá fẹ́ gbà má dààmú nǹkan tí mi bá ti dámọ̀ mi lè gbà Ọ̀ṣun jẹ́ ẹ̀bùn tó ní agbára mọ́kànlélọ́ àwọn èèyàn wa kán máa lò ní ìlú ọ̀bùn both Muslim Christian omi yìí làjọ ń lo ẹ̀mí tó jọ ṣẹ̀ wá ni ẹ má fìdí ọkàn wọn ò gbà wá lọ́mọ ìyá wọn àwa ń èso ọmọ ìyá tiwa náà ẹ dákun torí omi. ṣe rí kò sí bí wọ́n ṣe ní gba Ọ̀ṣun ní ọmọ ìyá wọn nítorí kò sí iṣẹ́ ìyanu àti àmì tí kò sí omi náà nínú. ìyá wa omi làwọn ń lò àwọn ò sọ pé Ọ̀ṣun ni kódà àwọn tó ní ṣéwù tí ń jẹ omi ní ń lò bí wọ́n ṣe ń lo omi àwọn ò ní ever láyé wọn sọ pé agbára Ọ̀ṣun ni ṣùgbọ́n nítorí pé wọ́n jẹ́ ọmọ Ọ̀ṣun àṣẹ Ọ̀ṣun ò kúrò lára wọn bí wọ́n ṣe ń lò ó níta kàn nígbàgbọ́ pé lágbára Olódùmarè bí wọ́n ti ń lò ó tí wọ́n bá tó ń dìtẹ̀ mọ́ ní gbangba láti jẹ́ kó bàjẹ́ tí wọ́n náà máa bàjẹ́ ní. wọn ò gbà wá lọ́mọ ìyá o ó yẹ kí lè fi ọ̀pọ̀ jù báyìí lọ lọ́dún ni o mo mọ iye èpè nílùú jìlù tí mo ti pè ó jẹ́ sọ pé adé ifá ẹ gbọ́ ṣé wọ́n ń jà nífẹ̀ẹ́ mo ní wọn ìjà o mo ní ẹ máa bọ̀ wá sífẹ̀ o ńlọ ọ̀pọ̀lọpọ̀ fi ń gbéra láti wá o ìyá tiwa la bá wá ìrìn àjò ayé ti papọ̀ mẹ́ta lónìí bá a ti ń gun òkè tá a ti sẹ̀ ní gbogbo àgbáyé wa yìí bẹ́ẹ̀ náà ni wọ́n ń gàràfà Mẹ́kà ara ti Jerusalem ọ̀nà bẹ́ẹ̀ o wọ́n mọ̀ wá lọ́mọ ìyá ewúrẹ́ ọ̀sọ́ pé wọ́n ọ̀sọ́ mọ́ àgùntàn lọ́sọ pé ṣẹ́wárí ìwà máa pọ́n wọn ìmọ̀ pọ́n wọn bíi mọ́mọ́ bíi ẹ̀kọ́ ta lọ́nà lọ́mọ bí ṣe máa ṣiṣẹ́ wá fàlàtà pìlú náà ló ṣe máa ẹ̀kọ́ ìrìn àjò gbogbo yẹn tó owó ẹ̀ ṣárí gbogbo ìrìn àjò yẹn bí wọ́n bá ń ṣe tiwọn lọ́wọ́ wọn ní fi tiwa ṣàpèjúwe ìyá
apèrè tẹ́ wà lọ́jọ́ tó sàlá ọ̀sẹ̀ mọ̀ títí ń jẹ́ ìgbé kò hun rí kò ní hun yín. àṣẹ wà. ìbéèrè kan sojú mo fẹ́ béèrè ká tó tẹ̀síwájú nígbà tí wọ́n ṣàlàyé fún wa wọ́n wá ní ìjà òun ló bí ọmọ kan so tó jẹ́ Ògún tó wá sí ilé ayé ṣé Ògún tòde tọ̀run náà ni ó bí àbí Ògún ètò bá Ògún jó kọ àbí bí mo ṣe béèrè bẹ́ẹ̀ kọ́. ó dà bẹ́ẹ̀ Ògún tó rọ̀ alágbẹ̀dẹ ọ̀run tó rọ̀ tí wọ́n máa ń pè ní Ògún láàdì nígbà tí ó máa ń rọ̀ wá òun ló fi jẹ́ wípé ojú àgbẹ̀dẹ tá a ní nífẹ̀ẹ́ yìí tó jẹ́ àgbẹ̀dẹ gangan tí ò ń ṣe àgbélẹ̀rọ méjì péré ni. ìyẹn níbi ilé àṣẹ tá a lọ lẹ́ẹ̀kan nídìí Ògún yẹn o nínú ààfin kábíyèsí. ìyàwó tó fẹ́ fún òun ló ń jẹ́ Ìjà tó jẹ́ ọmọ Òdì Ìjà ọmọ tó bí fún ni wọ́n máa ń pè ní Ògún. ṣé mọ̀ pé nífẹ̀ẹ́ a máa sọ pé a ní Ògúnlé a dẹ̀ ní Ògún òre wọ́n á ní Ògúnlé la kọ́kọ́ bẹ́ ká tó bẹ́ Ògún. kódà àwọn ẹni tí ọmọ ní àwọn èèyàn tí ọmọ ìwà ní bóògùn bá lé àwọn lé àwọn gbòkó lọ. ṣe rí Ìjà ní arẹwà obìnrin tí wọ́n fẹ́ fún nígbà tí wọ́n fẹ́ tàn mú sílé ayé tí wọ́n mọ̀ pé kò ṣeé mú. nígbà tí ọkọ ẹ̀ tó wọlẹ̀ níbi tí wọ́n kọ́ mùsíọ̀mù sí yẹn ibẹ̀ náà nìjà náà wọlẹ̀ sí iṣẹ́ rí pé kò jìnnà síra. kò wá sí bí ọdẹ ṣe máa gbójúgbójú tó tí ò ní ṣèbà fún Ìjà ní ọ̀dọ̀ wa níbí báyìí tán bá ń ṣe ọdún Ìjà gbogbo ọdẹ pátápátá náà máa ń dájú síbẹ̀ tí wọ́n dẹ̀ máa ń gbé nǹkan wá fún wa. ṣé wá mọ̀ wípé ibi tí nǹkan bá ti jẹ́ orísun kò kì í níyì bí ibi tó bá ti lọ tẹ̀dó sí padà. ẹ mọ̀ pé asúnmọ́ra náà bíbà á jìnnà síra. ọmọ Ìjà lèmi Ìjà ló bí Ògún Ògún ló bí Lújùmọ̀ Lújùmọ̀ ló rìn káàkiri òde àgbáláyé ó ní ọdẹ tá à ń sọ yìí tán bá fẹ́ pè ní orúkọ tán mọ̀mọ́ Lújùmọ̀ náà máa ń pè. bẹ̀tán máa sọ wípé Ifẹ̀ àkọ́kọ́ Ìlódè ní Ifẹ̀ àkọ́kọ́. wá lóde tó lè lóde. Ìlódè ní Ifẹ̀ àkọ́kọ́ nítorí àárín ní Ifẹ̀ ti kọ́kọ́ bẹ̀rẹ̀ kó tó wá di pé ó ń tàn lọ ó ń tàn lọ. Ògún tá àwa ń sọ̀rọ̀ ní ipẹ̀ yìí ó ní àwa ń sọ̀rọ̀ wípé Ìjà ló burú ju Ògún lọ. Ọkùnrin ní Ògún lọ́dọ̀ tiwa obìnrin ló ń jẹ́ Ìjà bẹ́ẹ̀ tí Ìjà ló ní ẹ̀mí ju Ògún lọ Ògún lójó. Ògún ó ní ojo ìbẹ̀rù Ìjà ló ní ìkìyà tó máa ń jẹ́ ká lè yin Ògún. Ìjà ló máa ń fi ọkàn èèyàn balẹ̀ pé àníkò yìí ó máa dún. òun ló jẹ́ tó ṣe àwa òun ló fi jẹ́ pé ọ̀rọ̀ wa nínú pálásì náà ó ní bí ó ṣe rìn ní ibẹ̀ tẹ́ẹ̀mù tó dẹ̀ máa ń ṣọdún Ìjà ó yàtọ̀ ẹni mọ̀ pé oníkálùkù ló dẹ̀ ní ìgbésẹ̀ nírúlé wa báyìí àwọn ò kì í ṣe ògbóni bẹ́ẹ̀ kò sí ohun ògbóni tí a mọ̀ nítorí pé àbímọ́ ni ẹ̀jẹ̀ ìbí ilé tiwa ni bẹ́ẹ̀ táwọn ò kì í ṣe bẹ́ẹ̀ àwọn ò bá anybody àwa la ní nǹkan wa ní a lè gbàdúrà pé kó bàjẹ́ ṣé mọ̀ pé oníkálùkù ló ní ẹsẹsẹ ní bó ṣe rìn ní ìgbà ìwáṣẹ̀ ṣé mọ̀ pé ó ní bí Ọ̀ṣun ṣe rìn dé ọ̀dọ̀ Ọ̀rúnmìlà ó dẹ̀ ní bí Ọ̀rúnmìlà ṣe rìn dé ọ̀dọ̀ Ọ̀ṣun. nǹkan mẹ́ta ló ń gbáyé ńgbà yẹn ọ̀pẹ aláǹtakùn tó ń ṣe símbà àwọn ìyá mi mo gbèdè fún yín àti omi aláǹtakùn ló ta okùn láàrọ̀ ọ̀pẹ yíká ojú omi báyìí ó ní wọ́n fi da iyẹ̀pẹ̀ tí wọ́n bá fẹ́ gbẹ́ kànga títí dayé ní tán báyìí tí kan jàkárìwọ̀ wọn ò lè kan omi. nǹkan mẹ́ta tó ń gbé ilé ayé náà nìyẹn nígbà tí Ọbàtálá tó rọ̀ wá ló dá ẹmu lórí ẹ̀ tó fi mu ẹmu nǹkan mẹ́ta tán bá náà lé ayé náà nìyẹn bẹ́ẹ̀ tìgbà tí wọ́n dé kò kí ń ṣe Ọ̀ṣun gangan ni wọ́n ń pè Ọlálẹ́rẹ̀ lórúkọ tó ń jẹ́ bẹ́ẹ̀ nígbà tí ojú ńlá tán tí wọ́n dé ni wọ́n fún ní orúkọ ìnagijẹ yẹn wípé kí orúkọ yẹn kó lè dùn kò kí ń ṣe Ọ̀ṣun Ọlálẹ́rẹ̀ lórúkọ tí omi wa ń jẹ́
ọlá tó ní ẹrẹ̀. ṣùgbọ́n nígbà tí wọ́n máa fi agbára káàmpù ẹ̀ tẹ́ bá wo omi yẹn tó bá di nítorí pé àràbà ń bọ̀ tẹ́lẹ̀ bàbá tí ń bọ̀ bẹ́ẹ̀ yẹn ó ti bo ìpele 9 sísàlẹ̀ á kù 9 tọ́ọ̀nì bá máa wá ní next month tó máa bo gbogbo ẹ̀ tán ni wọn kì í rí ojú ẹ̀ bẹ́ẹ̀ tó bá di ẹ̀yìn kínní níbi tó dẹ̀ ní agbára tá a bá fẹ́ send ẹ̀ tá a bá yà fóònù máa ń bàjẹ́ ni. Dàdáńdé ní bàbá ń kọ́ mọ́ tí òkú rẹ̀ rí. Dàdáńdé ní bàbá ń kọ́ mọ́ tí òkú rẹ̀ rí. Dàdáńdé ní bàbá ń kọ́ mọ́ tí òkú rẹ̀ rí. Dàdáńdé ní bàbá ń kọ́ mọ́ tí òkú rẹ̀ rí. Ọmọ tọ́gbọ́n lọ́mọ o, ọmọ tọ́gbọ́n lọ́mọ, ọmọ tọ́gbọ́n lọ́mọ, ọmọ tọ́gbọ́n lọ́mọ, bàbá kábímọ̀ tọ́pọ̀ kọ́ o, ọmọ tọ́gbọ́n lọ́mọ, kábímọ̀ tọ́pọ̀ kọ́ o, ọmọ tọ́gbọ́n lọ́mọ. Wọ́n ẹ̀ bírísì ẹni ẹ̀yí à. Ẹ súre fún wa. Èmi nílò èrè. Mi ìfẹ́ wà bá kan náà. Ìfẹ́ náà láti léèrè gbà. Ìfẹ́ sí ayé ìjò nítumọ̀. Ìfẹ́ mi sí ayé ìjò nítumọ̀. Wọ́n wà bá kan náà. Àgbà tí mo ní. Ilé ìjọba tuntun mọ́ fẹ́ kọ́. Lọ́lá ògùn àwọn. Oore yèyé o. Oore yèyé o. Oore yèyé o. Èyé mi kàárẹ̀ omi arìnmọ̀sùn ọ̀tún sẹ̀gẹ̀ sí olóòyè àyàrá ẹ̀tọ́kọ tó wẹ̀ mọ́. Obìnrin gbọ̀nà ọkùnrin sáfíjì omi tí gbáyọ̀ òrìṣà tí fomi tútù yan kòkó. Òrìṣà tí fomi tútù wà wòsàn ògbójú oníṣègùn odò ẹbọra nínú bú. Omi gbà omi gbọ́ ọládé kojú ẹ̀wùjẹ́ alágbélódò yeye ọmọ. A ti wá ṣọdún ilé ká má fọdún ilé yìí ṣàṣemọ́. Gbogbo àwọn ọmọ rẹ pátápátá a péjú síbí báyìí. A fi ọ̀rọ̀ sọ̀rọ̀. A fi ẹ̀yẹ kan ẹ̀yẹ ọ̀rọ̀ tá a sọ ẹ má jẹ́ kó máa ráyè fi ta wá náà ní kókó ẹ̀yẹ tá a fi jọ kan ẹ̀yẹ bẹ́ẹ̀ má wàá jẹ́ kó dákùnkùn fún wa pátápátá a filé àtọ̀nà wa sílẹ̀ a máa padà sílé àtọ̀nà wa báyìí ilé ò gbọ́dọ̀ lé wa ọ̀nà ò gbọ́dọ̀ nà wá tó bá wá rí ẹnikẹ́ni ènìyàn kéènìyàn tá a gbé nu obìnrin tàbí tá a fàbẹ̀ gbé jáde alágbára ayé ni alágbára ọ̀run ni ó ní agbára omi lòun lò ó ní agbára náà lò ló ní agbára atẹ́gùn náà lòun lò ó ní agbára agbede méjì òun ayé lòun ló bá sọ wípé gbogbo yín pé òun fẹ́ dán o ìwòye yé mi kàárì omi arìnmọ́sọ ó máa bá wa gbé náà ní ibùdó èyí mi kàárì kò lápá kò lẹ́sẹ̀ ó ń gbégi náà ní ibùdó irú ìṣẹ̀dábẹ̀ olómi ló dà bá wa pọnmi kun náà irú ìṣẹ̀dábẹ̀ olómi ló dà bá wa pọnmi kun náà lẹ́yìn wíwá wa ti dá o àbò gbogbo wa pátápátá ọmọ wa sùn gbogbo àwọn tí wọ́n wá síbí báyìí látọ̀rí bàbá wa Adéfá àti bàbá wa Talọ́lọ́run bàbá wo Ifájìmí àti bàbá wa Ifájìmí àti bàbá wa Bàrìsà àti màmá mi ìyá àbíyè abiyamọ fọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ ọlọ́jà Rẹ́mọ àti mo wá fi àwọn ìyá wa náà mo wá fi kí orí kọ̀ọ̀kan náà níbí báyìí mo kí oyún inú mo kí àṣẹ̀dí mo kí babaláwo mo kí ìyá nífá mo kí apẹ̀tẹ̀ bí Ọ̀rúnmìlà mo kí àwọn tó tún mí sínú mo tún kí àwọn tó jẹ́ wípé àṣẹ̀dí sì ni wọ́n mo ṣèbọ orí kọ̀ọ̀kan o wípé gbogbo ìwà sí ilé ìfẹ́ wa báyìí padà sí ibùgbé wa ire báyìí náà ló máa jáde sí o ọdún fata wá ṣe ìbáyìí ní ìbámọ̀ kí má wá síbi ọdún ìfàbẹ̀ kò wá ní fọ̀ sí wa tọ́bọ́ wá rẹ́nikẹ́ni ènìyàn kéèyàn tó bá sọ wípé òun fẹ́ dán wa wò pẹ̀lú òkè tí wọ́n fẹ́ gùn náà ní èní tó bá jẹ́ wípé ohun mẹ́ta tí ò ní di méjì lọ́lọ́run bá kọ́kọ́ ṣẹ̀dá sílé ayé tó bá wá tí wá jẹ́ wípé ohun mẹ́ta tí ò ní pé mẹ́rin ni tó bá wá jẹ́ wípé mẹ́tẹ̀ẹ̀ta ló wá fìdí kalẹ̀ síbi tá a ti ń sọ̀rọ̀ yìí torí láàrin ta wà náà níbí báyìí Ifá ń bẹ náà ń bẹ Ọ̀ṣun wà ń bẹ àwọn máàmì afẹ́lóru náà ń bẹ náà tó bá jẹ́ pé òun mẹ́tẹ̀ẹ̀ta pé sí àárín gbogbo ẹ̀dákẹ́dẹ̀ tó bá sọ wípé òun fẹ́ bẹ́ wa àwọn tó nílé ayé abẹ́rù ìṣẹ̀lẹ̀ tó bá tó òun fẹ́ da òkè yẹn rú pé òun fẹ́ dán òkè yẹn wò mi ì mọ orú agbára tó hùn kó lè ní mi ì mọ bó ṣe lè jẹ́ ọmọ mẹ́tẹ̀ẹ̀ta tó àwọn tó nílé ayé fi ọ̀jà wọn fi fún pa
Ifá àgbọn mèrègún abáwa pálapàla. Omi lọ́dọ̀ abáwa òun wọn lọ. Mo wá kí gbogbo wa pátápátá pé ẹ̀wà tó bá mú aṣẹ́yẹ́ bẹ́ẹ̀ náà ló máa mú lọ sọ́run. Ẹ̀wà wa ò ní bàjẹ́. Mo tún wá rọ gbogbo àwọn ọlọ́ṣun tá à ń pera wa ní ọlọ́ṣun. Kò kí ṣe gbogbo alọ́ ọlọ́ṣun o, tá à ń pera wa ní ọlọ́ṣun. Nítorí kò síbi tí ìmọ́lẹ̀ fẹ́ wà tí ò ní sí òkùnkùn. Tí ò bá ti sí òkùnkùn, ìmọ́lẹ̀ yẹn ò ní ìwúlò. Kò sí bá ṣe máa wà tí kò ní sí kànda náà nínú ìrẹsì o. Kò sí bá ṣe máa mọ iyì ìrẹsì yẹn o. Kànda tó wá wà nínú wa, Elédùmarè, èyé mi kàárè, á bá wa rọ̀ náà lọ. Ó yà tún ní gbàdúrà kí wọ́n kú torí wọ́n tún máa fi bú wa pé ṣèbọ̀sọ wípé ọlọ́ṣun ni. Ẹnu ẹ̀gàn tí wọ́n dẹ̀ fi ń pè Elédùmarè á bá wa sọ́ dẹnu o. Gbọ́dọ̀ mímọ̀ ṣe wá máa ń ṣiṣẹ́ tí kò fi ń yé ẹnìkan. Gbogbo ibi tó kùdìẹ̀kudiẹ nínú ayé gbogbo wa nítorí gbogbo wa jókòó ojú wa gúnrégé akásọ sọ́rùn. Èròǹgbà gbogbo wa yàtọ̀ o. Ìpèníjà gbogbo wa dẹ̀ yàtọ̀ síra. A kàn máa jọra ni kò ní jọra wọn. Gbogbo wa lè jẹ́ ìpèníjà wa èyí mi kárí àwa kọjá lọ bẹ̀bẹ̀ wa ló máa bá wa tún ṣe. Òun ló máa ń gbọ́ mọ́lẹ̀ tó máa ń tún dẹ ṣe. Bó ṣe tún dẹ ṣe tó dohun àlùmọ́nì báyìí. Elédùmarè àwa tọ́ wa náà ṣàwa náà dohun àlùmọ́nì fún aráyé. Bá ṣe máa pé wọ àràbà ní èní bọ́mọ aráyá máa pé wà wá náà. Ẹnìkan kì í dọwọ́ gbogbo òrun o. Ẹnìkan kì í dọwọ́ gbogbo òṣùpá. Gbogbo ẹnikẹ́ni ní ìdílé ìyá ní ìdílé bàbá. Ìkórìtà tí ọmọ ológo máa ń dé tó ti máa ń sọ wípé ó ti tó kó sinmi. Nídìílé bàbá wa báyìí ní òkè tí wọ́n máa gùn ní èní ìkórìtà yẹn Elédùmarè á bá wa fọ́ dànù. Ifá bá wa fọ́ dànù. Ọ̀ṣun tó kọ́kọ́ máa fẹsẹ̀ balẹ̀ lẹ́yìn Ifá tí wọ́n máa gbìn bá wa ṣán dànù. Àdúrà gbogbo wa máa gbà ó. Ilé adé bá wa, ayọ̀ adé bá wa, ìrìn adé bá wa. Ìjọ olórìṣà parapọ̀ báyìí kò wá ní bàjẹ́. Gbogbo àwọn oníṣẹ̀ṣe pátápátá báyìí ìmọ̀ wa ti ń ṣọ̀kan èdè pẹ̀lú ká bó tilẹ̀ wù kán lẹ́gbàá tó wọ̀ ní sọ́ọ̀tì. Wọ́n sì fi wá ṣe ẹlẹ́gàn báyìí a máa wá padà láyẹyẹ mọ́. Tó bá yẹ kójó tí wọ́n bá bí gbogbo wọn bá fomi ṣòwò náà lára. Gbogbo òwúre tí mo wí bẹ́ẹ̀ ó máa kan gbogbo ẹ́ kíkọ́. Àtẹ tó ṣe burúkú àtẹ tó ṣe rere. Gbogbo òwúre ìyá kan wà náà. Tó bá ṣe wá jẹ́ kó iṣẹ́ lára wa bẹ́ẹ̀ lẹ́nu wá jẹ́ kó iṣẹ́ lára. Àwọn aríbi àṣẹ bẹ́ẹ̀. Nínú Ọ̀ṣun tèmi, nínú Ọ̀ṣun tèmi, omi má ṣe mí là ó bàtà. Nínú Ọ̀ṣun tèmi, nínú Ọ̀ṣun tèmi, nínú Ọ̀ṣun tèmi, omi má ṣe mí là ó bàtà.